going to number 10 Downing Street, Prime Minister's house. Prime Minister's house we are heading to from Trafalgar Square. Number 10 Downing Street. We have just 2-3 minutes to get to Trafalgar Square. We are heading to Prime Minister's house. A whole street has been collapsed for us. A whole road. Whitehall Road has been collapsed for us. No movement of vehicle because of this activity of the Yoruba nation. Can you see now? See all the buses queuing behind us. See all the buses queuing behind us. We are crossing over to number 10. Crossing over. Yeah. Just 5 minutes to Nigerian house. Road closed, no movement of vehicle. See police vehicle park on the road, no movement. Hello, mokiwa o gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kówé ni mò ń jẹ́. Yèyé dára kòkòkò. A kú ọdún, a kú ìyèdùn, a dẹ̀ kú àwẹ̀. Mo kí gbogbo wa o. Inú tiẹ̀ náà dùn torí mi ò mọ̀ bóyá náà ò dùn. Inú tèmi dùn o. Ó rí rálì yẹn nígbà tá a jọ fọwọ́sowọ́pọ̀ tí ìmọ̀ yẹn ń lọ tí wọ́n tí wọlé dé. Wo bó ṣe ń dùn tó ń dùn. Ó dùn. Yorùbá ní ọ̀rọ̀ àkọsílẹ̀ ló jẹ wáyà. Wọ́n ní tí ilé kan bá ń tòrò aṣọ́mọ àlè ibẹ̀ ni ò tí dàgbà. Kí ló máa lè inú Yorùbá nation dàgbà sí? Wàlẹ́ wọ́n scatter everywhere ni. Everywhere me. Ìwọ náà compare sí àsìkò tí à ń ṣe rally. Èwo ló like ibẹ̀ bá mi kọ síbi comment section. Mo tún wá bí ẹni ǹjẹ́ o faramọ́ ká tún continue the same rally because awareness ṣe ó kó ipa pàtàkì nínú ibi afẹ́ dá dúró. Ìwọ tó bá fẹ́ dá dúró tó lè pariwo síta ká máa polongo gbogbo nǹkan burúkú tí wọ́n fi ń ṣe wá ní Nàìjíríà kí ayé àti ọ̀run kí wọ́n gbọ́ ká pariwo ẹ̀ síta. Kò tí ì síbi kankan tá à lọ. Àwọn ẹwí tí àwọn kan ní wọ́n má ṣe rálì mọ́. Ṣé rálì náà fẹ́ fi gbà á ni? Show 24 hours. Ẹ ò rí awareness ṣe kò yé yín mọ̀ bí tẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ awareness. Àwọn sọ̀rọ̀ sọ́gọ́gọ́. Wọn ò mọ̀ bí tó ti fẹ́ bẹ̀rẹ̀ awareness bó ṣe fẹ́ ṣí àwọn èèyàn létí bí wọ́n ṣe máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ tó máa change mind wọn. Ọba mélòó ló ti gbọ́ tó dẹ̀ ti gbà nípa Yorùbá nation? Gọ́fúnà ọmọ Yorùbá mélòó ló ti gbọ́ tó ti gbà? Minister, senator, house of rep mélòó? Àwọn abúlé mélòó? Àwọn àgbààgbà mélòó? Àwọn ọkùnrin mélòó? Obìnrin mélòó? Ọmọdé mélòó? Àgbàlagbà mélòó? Everybody ọmọ Yorùbá wọ́n rò pin sí Tinubu lọ́rùn, wọ́n ti elect ẹ̀. Swearing or no swearing yẹn ò bá èmi. Wọ́n bá ti swear yìí tán gbogbo yín àtọba ọba lọ ṣálálú baálẹ̀ gbà bí ọba gbà bí gọ́fúnà mínísítà àtàwọn tó wà lábúrọ̀dù àtàwọn tó wà lé 90% bọ́n ṣe lánú kẹ́ẹ̀kalẹ̀ rẹ̀ fún Tinubu pé tó bá ti sọ ẹ̀yìn bí yájọ́ kán sí wọn lẹ́nu 90% yìí kò sí kankan tó máa kán sí yín lẹ́nu. Ìyà tó ń jẹ yín tẹ́lẹ̀ kó tó become president yẹn ó ṣẹ̀ṣẹ̀ ọ̀pọ̀pọ̀rọ̀pọ̀ ìyà ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Èèyàn mélòó ló fẹ́ fún? Ó fẹ́ kán sí lẹ́nu. List ti kún àkófàyà. Ọgbọ́n máa pọlọ́gbọ́n lára. Ẹ̀yin náà ẹ̀ compare ìgbà tí gbogbo wa ń ṣe rally bó ṣe ń ṣe Nàìjíríà náà ṣe UK náà ṣe Germany náà ṣe ní Sweden náà ṣe ní Italy náà ṣe everywhere ó kéré ó tóbi ó fẹ̀ ó tí aṣá ń pariwo yẹn ariwo yẹn lọ bẹ́ẹ̀ ni awareness lọ lálálá lórí social media. Wá fi ìgbà yẹn compare àsìkò tí ìwà àtẹ̀mí wà nísìn. Ṣé láàrin ìgbà yẹn àti sìn èwo ló rò pé ó wà òkè tó o bá sọ wípé rally kinní kan rally means awareness.
kò sẹ́ni tó sọ fún yín wípé rally ni wọ́n máa fi gba orílẹ̀-èdè, but it is part of it. Ó sì kó major part níbẹ̀ torí wípé awareness nìyẹn tí gbogbo ayé pátápátá tó fi máa bá wa gbọ́. Tá fi mọ̀ wípé àwọn kan tí wọ́n pè ní ẹ̀yà kan ní Nàìjíríà torí kò sí ìlú kankan ní international community tí kò mọ irú ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà tí federal government fi tí àwọn government Nàìjíríà tó fi ń jẹ masisi wọn. And if tá bá pariwo síta, elérò la kọ́kọ́ akọ́fẹ́ lọ́rọ̀ tó wà lẹ̀, tó bá pariwo síta kẹ́ ẹ pariwo nǹkan yẹn kẹ́ ẹ ṣoríṣiríṣi títí tó fi máa bá wa dá sí, kò sẹ́ni máa dá sí. Tó bá jẹ́ pé the same story wọ́n ní connection, wọ́n ní kinní kan, wọ́n ní kinní kan, ọ̀rọ̀ à ń janu àtijọ́ tó ti ń janu fẹ́ over a year. Tẹ́ bá ní bàbá Akíntóyè ń janu for 3 years, kí ló wá fi yàtọ̀ sí ti over a year? At least màmá ti ń janu náà sí is over a year. Àbírọ́ ni mo pa ní ẹdìyẹ òsìtọ̀. Kàkà tí jíjanu bàbá Akíntóyè ó ń lọ síwájú, ariwo yẹn lọ gbogbo ẹ̀ ń lọ ìlú àtẹ̀mí jọ ń rí àjọ ń tẹ̀lé. Ṣùgbọ́n nígbà tí màmá dé tán ní rán ariwo no kò ṣe rí ìyẹn ló nídìí. Àwọn ní àìdíà tó jẹ́ wípé tán bá ti gbé kalẹ̀ báyìí gbìmọ̀ akọ̀mọ́ àgbà ni nídìí awareness mọ́, nídìí rally mọ́ ni àwọn wèrè bá sí wí mọ́ra wọn lórí social media náà bá ń gbógun ti rally kan má ṣe rally mọ́. Àìṣe rally mọ́ lónìí ṣé wọ́n rí awareness ṣe. Mo bí ẹni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ èèyàn mélòó ló sì believe pé Yorùbá nation ṣì yẹn exist nítorí màmá sọ wípé wọn gbọ́dọ̀ gbà kan ṣe rally mọ́. Ó kù bá ṣe fẹ́ ṣe rally, ó kù bọ́n ṣe fẹ́ gbà àwọn èèyàn dìde láti ṣe awareness. Ẹ ti gbàgbé wípé awareness yẹn gangan la ṣì ní ìdìjú lásìkò yìí. It is the awareness. Awareness will stop paperwork behind the closed door. But ariwo awareness yẹn á máa fi hàn fún gbogbo àgbáyé wípé nǹkan tí à ń ní sí mind láti ṣe lélẹ̀, wọ́n sì mọ̀ ṣe paperwork behind the closed door. Wọ́n bá pariwo, wọ́n bá parọ́ fún wọn tòótọ́, wọ́n bá sín ẹnu. Ẹ má ṣe rally, ẹ má jẹ́ kó ṣe rally, ẹ lọ má disturb rally. Ṣé ẹ̀yin ti rí ibi tí ilé ò ti ní foundation tí wọ́n sọ gíga ẹ̀yọ kan báyìí tọkàn dédé téèyàn kan wá sọ fún ẹ pé ṣé orí bí tó rí yìí má wọrí o, tó bá máa fi di ọ̀la wàá bá mansion tí èèyàn kò tí ì rí wàá bá ń bẹ̀ with everything, kò ní foundation o. Láì ṣe ilé US tó fi pákó ṣe tí o lè transport tó lè gbé láti ibì kan lọ síbòmí bí irú Nàìjíríà yẹn kó ló máa gbélé kan lọ síbẹ̀ lójijì àdédé disappear láìsí wá. Even ilé US go kan lè dédé gbé ilé bí kan kó lọ gbé síbòmí. Ó máa ní processing, ó máa lọ síbi gbogbo ibi tó bá yẹ kó lọ, gbogbo paperwork tó bá yẹ kó ṣe, gbogbo ẹ̀ ló máa ṣe pátápátá tó máa pé kó tó lè rí ilé yẹn gbé lọ síbòmí. Báwo lèèyàn ṣe ń ṣe nǹkan tó ò fẹ́ sacrifice rárá tó dẹ̀ expect pé result ó ṣe exam ó dẹ̀ dúró, ó kàn ń dúró pé ó ní láti ṣe exam náà, tó bá ti di ìjọ tí wọ́n ń fún everybody ní result, wọ́n ní láti fún ẹ ní result ní parallel ló dẹ̀ máa mú. Ẹ máa fúlù ara yín, ẹ máa tanra yín. Mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ rí bí gbogbo yín ṣe dákẹ́ kọ́kọ́kọ́, ẹ dákẹ́ mímímí. Ẹ ń rò pé oníkálukú yín ń rò pé ẹ ń dúró de Tinubu. Ìyá yín lẹ̀ ń dúró de, torí ẹlòmíì á rí disappointment tí a bá mi báyìí mò ń dúró dè yín lórí social media. Ṣé bẹ́ẹ̀ tí náà ní alpha and omega, kò sí wàhálà. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ti wá dúró kẹ́kẹ́kẹ́ yẹn tí ò bá kẹ́kẹ́kẹ́, ayé yín á ta gan ni o. Ṣé rí ilé ayé, ṣé rí ibi tá a bára wa dé pẹ̀lú ọ̀tẹ̀. Compare ìgbà kí ìyá tó dénú movement yìí bí a ṣe ń ṣe lọ, tá à ń kó bájú, tá à ń kó bá mú, bí gbogbo kinní yẹn ṣe ń lọ. Even after tó ṣì burst ilé Ìgbòho, she tún go back kó lọ máa wò. Gbogbo ìgbà yìí wọ́n ti arrest Ìgbòho. But rally ṣàṣì ń lọ. Wá fi ìgbà yẹn compare sìn. Kò ṣe àwọn sẹ́ẹ̀tì kò ṣe kò jó lúrè ṣe, ó gbọ́kọ́ lọ́wọ́ lúrè, ó gbàdá ẹ̀, ó fi kọ́gi. Àwọn ò mójútó ẹ̀, kò sí nǹkan kan lẹ́yìn pé kí wọ́n janu. Àwọn tó sì máa ṣe, wọ́n believe pé tó bá ti ń rojọ́ ẹ̀sẹ̀ wọ́n gbowó, wọn kò tẹ̀ ti wá da lábùkù sí gbòòrò ayé òkò tí ẹ̀dẹ̀ gbọ́ mọ́. Àfìgbà tó mú bàbá Akíntóyè ibi tí ò yẹ kó popular dé wọ́n padà gbé débẹ̀. Àti tó ariwo Ìgbòho bàbá òṣì, Ìgbòho bàbá ìyà, bàbá Akíntóyè ìdí, bàbá Akíntólè ni. Àwọn bàbá wọn ń jí láyọ̀, wọ́n ń sùn láyọ̀, tẹ́lẹ́gàn ló ṣòro. Ẹ̀yin ẹ máa gbó bí ajá, ẹ̀yin ẹ máa sínwín kiri orí social media àti gbogbo platform. Àwọn bàbá oníbàbá sì rọra sùn, wọ́n kàn wá ń dán sí wa lọ́rùn. Màámi, ẹ máa yẹ ẹ̀kẹ́ gan ni o. Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe fàájì yín. Ìgbà tó jẹ́ pé iṣẹ́ láago wọn máa ṣe kú. Àwọn làwọn ò lójú oorun.
ẹ̀yin sùn ẹ̀ ọrùn ti yín ẹ máa be happy ti yín jàre, nothing do you. The only recognized Yoruba nation self-determination leader, Baba Professor Banji Akintoye. You are the only recognized one. The chosen one by me alone. Wọ́n rógùn ẹ̀ ṣe. Wá gbọ́ mi báyìí, jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni, àbí mo bí ẹ́. Kí ni ìwọ náà feel? Awareness Yoruba nation tí tó o. Àyè máa padà sí awareness. Awareness ò disturb wípé wọ́n fẹ́ gba orílẹ̀, nǹkan tí paperwork bá lọ nínú. A ní láti máa jẹ́ kí awareness yẹn kó máa lọ, ariwo yẹn ní láti máa lọ kí gbogbo èèyàn mọ̀ nǹkan tá fẹ́ ṣe, nǹkan tá ń fẹ́. Ìyẹn làwọn èèyàn máa gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ máa darapọ̀ mọ́ wa. Ìgbà ìdìbò ti kọjá tí wọ́n believe pé kíní kan gbogbo tí wọ́n believe wọn nǹkan tí wọ́n fẹ́ gbogbo èèyàn ọmọ Yorùbá ẹ ti rí sìn. Ṣé Yorùbá ti wá change? Ṣé Nàìjíríà ti change? Kò lè change. Wọ́n ti sọ fún yín, àwọn tọ́jọ́ wà nínú gọ́ọ̀mẹ̀ntì sọ fún yín pé tí Buhari bá lọ ẹ máa fi jọba Buhari ẹ̀ tún fi tọrọ ni. Ẹ ṣàmù it's always like that every 8 years. Ìgbà tí Jonathan tán ní kò dáa, ìgbà tí Jonathan kúrò ńbẹ̀ tí Buhari débẹ̀, ṣé ò miss Jonathan bí ayé yín ṣe rí ní Nàìjíríà nìyẹn? Ẹ tún máa lọ bẹ̀ bí ẹ ṣe máa ṣe títí tọ́pọ̀lọpọ̀ yín máa ṣe tẹ́ ẹ máa darúgbó, tẹ́ ẹ máa kú sínú ìṣẹ́ òun ìyà nìyẹn. Kò wá dùn èmi o, àwọn ọmọ tó yẹn rí tiẹ̀ lọ́wọ́ yín ni ìyà yẹn máa kẹ̀yàn kan jẹyàn kan lọ. Má bínú jù jàre torí Ọlọ́run, etí mi ò rántí sàbí kí ni ìwọ náà fi bá mi kọ síbi comment section. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Ire o.